Dangote kì í ṣe aláàánú Nàìjíríà, ara àwọn kàbá Nàìjíríà ló wà o. Èmi Arambara àwọn ni mo fi eléyìí lélẹ̀ níbi tí mo ti fẹ́ máa sọ̀rọ̀ nípa àṣírí ìròyìn eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ìròyìn nípa petrol. Dangote kì í ṣe aláàánú mẹ̀kúnnù Nàìjíríà o. Gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ mi, olólùfẹ́ Arambara, tẹ́tí mọ̀ mí wípé èmi ò kí ń bá wọn sọ̀rọ̀ ṣá, ohun tó bá ní kókó òun lèmi ń sọ̀rọ̀ lórí ẹ̀. Màá fẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi, olólùfẹ́ Nàìjíríà, tá a sì nígbàgbọ́ wípé orílẹ̀-èdè yìí náà láti padà la bó bá ti ẹ̀kọ́ pápẹ́ ká tráfù ká tún lọ wá ṣẹ́ṣe, ṣùgbọ́n ṣó ṣeé ṣe ni ká sọ pé a nílùú ta ti ṣẹ̀ wá. Orílẹ̀-èdè Nàìjíríà nìkan òun náà ló sì gba èmi àti rẹ o. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wá jẹ́ ká súnmọ́ bí àwa tá a jẹ́ olóye, àwa tá a jẹ́ ọ̀jọ̀gbọ́n àtàwa tá a jẹ́ onílàákàyè, ẹ wá jẹ́ ká súnmọ́ bí lọ́rọ̀ ilé ìfọpo eléyìí tí Aliko Dangote tó ṣí sí orílẹ̀-èdè Nàìjíríà. Tá bá ní ká wo àǹfààní ẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà àti Áfíríkà lápapọ̀, ohun tó dáa, tó buyì, tó tún níyì nínú dáadáa ni. Ṣùgbọ́n ẹ wá jẹ́ ká wò ó, àǹfààní ńlá kan rèé lọ́wọ́ Dangote láti lè fi ran àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè lọ́wọ́ fún ìgbà tí èèyàn bá wà ní ipò láti lè lo àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí lórí nǹkan tó ní. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti yí kọ́rọ́. Ìdí rèé tèmi Arambara tí mo ń tẹnumọ́ pé Dangote kì í ṣe olólùfẹ́ àwa mẹ̀kúnnù o, nítorí Dangote gan pàápàá kò fẹ́ kàn kéde iye tí ó fẹ́ máa ta epo rẹ̀ fún àwọn NNPC nílé tó jẹ́ pé àwọn NNPC ti gbé price míì jáde tí wọ́n fẹ́ máa ta epo ní eléyìí tó sì jẹ́ wípé epo wíwọ́n yìí ó ti fa àwọn ìjákulẹ̀ tó pọ̀ nínú ètò ọrọ̀ ajé gbogbo ọmọ Nàìjíríà. Kí wàá ní tá a fẹ́ pè léyìí? Gbogbo ẹ̀wà tá a jẹ́ ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká súnmọ́ bí, ẹ jẹ́ ká share prógráàmù yìí, ẹ jẹ́ bá mi comment, nítorí mo fẹ́ tú àṣírí ìròyìn ní eléyìí tó gbàǹkọ̀gbì ni. Kí wàá ní èròǹgbà gbogbo àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà lórí Dangote o? Èmi ń sọ, mo ní máa tún sọ, máa ní Ọlọ́run ọba nìkan lọ́ba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Kò síbi tọ́ba mi òkè tí lè múṣẹ́ àrà ṣe. Ẹ wá wo bí ọ̀rọ̀ yìí ṣe fẹ́ rí o. Èmi ń sọ, mo ní Dangote kì í ṣe ọ̀rọ̀ aráàlú o. Ẹ jẹ́ ká gbé wò, ẹ jẹ́ ká tún wò ó. Gbogbo ohun tí Dangote ní àṣẹ láńsẹ̀sì sí láti máa tà ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún ń tà sí àwọn orílẹ̀-èdè ní Áfíríkà, gbogbo ẹ̀ òun ni ó dàbẹ̀ ní pé ti orílẹ̀-èdè Nàìjíríà òun ló ń wọ́n jù. Ẹ wá ti wò ó wípé Dangote gan wà lára àwọn kàbá eléyìí tó ń da Nàìjíríà láàmú. Ó yá, ẹ wá farabalẹ̀, ẹ wá gbọ́ àwọn nǹkan tí àwọn mínísítà president Nàìjíríà yẹn Tinubu, ìyẹn Wálé Ẹdùn, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àti pẹ́sidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu, àwọn náà wọ́n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni màá tún mú fídíò ibi tí Aliko Dangote tó ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí Nàìjíríà tí wọ́n fẹ́ kí òun ṣe pẹ̀lú ilé-iṣẹ́ ìfọpo tí òun ṣí yìí. Àṣírí ìròyìn rèé, màá fẹ́ kẹ́ bá mi share ẹ̀, nítorí wípé èmi Arambara ni mo ń sọ, ni màá tún sọ wípé àṣírí ìròyìn yìí mo fẹ́ kó délé dóko ní o. Ẹ bá mi share. You know what the Nigerians really want to hear? They've seen this one very big, very large, yes, but there's a very fundamental aspect they want to see, and you know what it is, right? The pricing issue. Yes, I think once again we congratulate all involved. Alhaji Aliko Dangote of Dangote Refinery and Petrochemical Company, NNPC, led by the group CEO, Mr. Mele Kyari, and even all on the side of the federal government of Nigeria, the Ministry of Finance, the chairman of FIRS. We congratulate everybody for having brought us this far. And I think what Nigerians can look forward to is energy security, energy sufficiency. And as we look forward, we can also look at the issue of cost.
what we're expecting that as this refinery and even others, as they ramp up production, ramp up scale, and achieve greater economies of scale, there should be the opportunity, and there is definitely the potential to reduce their costs, which should pass on to the consumer. So we have to give them a chance. They have just started. They have done very, very well. It's a triumph, Alhaji Aliko Dangote. It's a triumph for Mr. President over and above anything else. But it's also a very good day for Nigerians, and we look forward with optimism. Thank you. Kí ni àwọn àṣírí ìròyìn tí èmi Àràǹbarà tí mo fẹ́ gbé? Mo fẹ́ jẹ́ kí a jọ sọ̀rọ̀ nípa ìròyìn gbáǹkọ́gbì nípa epo rọ̀bì ìyẹn petrol ní eléyìí tó jẹ́ pé ó ń fi Nàìjíríà làkàlàkà ibẹ̀ ni mo fẹ́ ká ti mú ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn àṣírí kọ̀ọ̀kan eléyìí tí ó wá wà ń bẹ̀ òun ni mo wá fẹ́ jẹ́ ká tú. Mo fẹ́ jẹ́ kí arọ gbogbo àwa tá jẹ́ ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká súnmọ́ bí ẹ jẹ́ ká wá farabalẹ̀ ká wá gbọ́ àwọn àṣírí ìròyìn nípa Nàìjíríà yìí nípa epo rọ̀bì yẹn petrol tá ń lò tó dàbẹ̀ ní wípé ojoojúmọ́ ló ń gbówó lórí tó sì ń wọ́n ní eléyìí tó ń kó bá ọrọ̀ ajé oníkálukú ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo wá fẹ́ jẹ́ ká bira wa gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ mi gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Nàìjíríà tá a sì nígbàgbọ́ nípa Nàìjíríà. Mo wá fẹ́ jẹ́ ká bira wa o wípé ṣé olólùfẹ́ aráàlú òun ni Dangote ni àbí àwọn tí wọ́n jẹ́ ìjọba tá a gbọ́ ní ìjọba tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ nípa Kaaba wípé àwọn kan ni wọ́n ń jókòó tẹ owó Nàìjíríà, àwọn kan ni wọ́n wà ń di ọrọ̀ Nàìjíríà, àwọn kan ni wọ́n ń jókòó tẹ gbogbo àwọn àǹfààní eléyìí tí ó jẹ́ kó bá a lára kó bá èèyàn. Ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n fẹ́ fàyọ rèé o, àwọn àṣírí ìròyìn nípa bí ọ̀rọ̀ ṣe kan Dangote dáadáa ní ẹni tó jẹ́ Aliko Dangote ọ̀rọ̀ kan dáadáa pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ìṣèjọba. Àṣé Dangote gan bẹ lára àwọn Kaaba orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá wá gbé ní àwọn ìgbé àti ìtumọ̀ tí mo máa fàyọ fún yín ni wípé Dangote àti àwọn ìjọba Nàìjíríà ni wọ́n pawọ́pọ̀ láti lè jẹ́ kí owó epo kí ó lọ sókè sí dáadáa. Nítorí àwọn ìròyìn kan tó jáde ní láti bí àná títí di àsìkò yìí òun náà ni wípé àwọn tí wọ́n jẹ́ NNPC tí wọ́n jẹ́ pé wọ́n máa ń mójútó ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n tún ti dá kinní pọ̀ mọ́ Dangote lọ́wọ́ báyìí o láti lè má jẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ iye tí wọ́n fẹ́ máa ta lítà petrol ìyẹn Dangote. Ó ti ń jẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n kó wọn sí ìlà ìlò látàrí wípé Dangote kò sọ iye tí òun ń ta epo fún NNPC ní eléyìí tí a gbọ́ nínú àṣírí ìròyìn wa wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi òfin de ilé-iṣẹ́ ìfọpo Dangote wípé kò gbọ́dọ̀ ta epo yìí síta yàtọ̀ sí NNPC, kò lẹ́tọ̀ọ́ láti ta epo yìí fún ẹlòmíràn yàtọ̀ sí NNPC. Àwọn ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan òun ni wọ́n wá ń comment tí wọ́n ń sọ̀rọ̀ ní orí ayélujára ìyẹn social media káàkiri gbogbo ẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ dàbẹ̀ ní wípé kò sójú àánú kankan lójú àwọn tí wọ́n jẹ́ olówó, tí wọ́n jẹ́ aláṣẹ, tí wọ́n jẹ́ olùdarí. Ìbéèrè tí èmi Àràǹbarà tí mo wá padà fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣé pé Dangote gan ó wà lára àwọn Kaaba eléyìí tí wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe wù wọ́n. Ẹ wá jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ ohun tí Dangote sọ àti ẹni tí ó jẹ́ mínísítà tó ń ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè yẹn Tinubu ẹni tí a mọ̀ sí Wálé Ẹdùn. Ẹ wá gbọ́ nǹkan tó sọ nípa ilé-iṣẹ́ ìfọpo ti Dangote àti àwọn àǹfààní eléyìí tó máa mú wá bá Nàìjíríà àti Áfíríkà lápapọ̀. Ṣé ìlérí eléyìí tí Aliko Dangote eléyìí tí ó ti fi sílẹ̀ wípé òun fẹ́ fi iléeṣẹ́ ìfọpo òun fẹ́ fi dára
ṣé kò wá ní jẹ́ wípé ìmọ̀tara nìkan àti wọ̀nbílíkì wọ̀nbìyà àìmáàláàánú ẹnìkan kan lójú ṣé kò ní dàbẹ̀ ní wípé gbogbo ipá Nàìjíríà láti jèrè ìtẹ̀síwájú ó máa tún pin. Gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ mi, gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Àràǹbarà tá a sì ní ìgbàgbọ́ nínú Nàìjíríà ni mò ń bá sọ̀rọ̀ o. Ẹ jẹ́ ká súnmọ́ bí, ẹ jẹ́ ká wá tú àwọn àṣírí ìròyìn nípa epo petrol pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ comment, kẹ́ bá mi share. Ó yẹ kẹ́ ti mọ̀ wípé èmi Àràǹbarà mi ò kì í bá wọn sọ̀rọ̀ ṣáá. Ọ̀rọ̀ tó bá ti lójú, àṣírí tó bá ti tú, tọ́bẹ̀ ọba mi òkè tó ti sọ wípé ó ti tú lèmi Àràǹbarà ń gbé. Ìdí rèé tó fi jẹ́ wípé àṣírí ìròyìn tí mo tú yìí àǹfààní ni fún gbogbo àwa tá a sì nígbàgbọ́ nínú Nàìjíríà tá a bá lè bá mi share ẹ̀ dáadáa. Ẹ jẹ́ bá mi comment nítorí wípé ó ń bọ̀ àwọn nìkan ò lè ká mọ́ o. Ẹ jẹ́ ká pariwo síta.